ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi ti òní. Bí Ọlọ́run ṣe fún wa ní oore ọ̀fẹ́ láti tún jẹ́ kí a ríra wa. Lórúkọ Olúwa, ojú tẹ́ ń fi wò mí kò ní fọ́ dànù. Sátánì ò sì ní ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ ayé yín. Bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ ayé tèmi náà. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì ti ìjọ Nazareth Baptist Church ní Ọ̀gánlá tí ń bẹ ní agbègbè Àpáta ní ìlú Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ mi ti òwúrọ̀ yìí òun náà ni a lé jáde kúrò níwájú Ọlọ́run. A lé jáde kúrò níwájú Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù Kristi, àkókò rẹ nìyí Olúwa. Mo fẹ́ kẹ́ ẹ bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ yín a máa dùn, a sì máa dùn ún gbọ́. Etí tí wọ́n wá fi gbọ́ ọ̀rọ̀ náà, agbára tí wọ́n nílò nínú etí náà, Olúwa bá mi fi fún wọn. Bá mi ṣí wọn níyè, jẹ́ kí inú wọn dùn, káyọ̀ wọn kún, kí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà kí wọ́n sì lè mú lò. Ìránṣẹ́ rẹ tó ń lò tó sì máa lò, oore ọ̀fẹ́ sí i Olúwa fi fún ìránṣẹ́ rẹ. Bó ti ń lanu, Olúwa kún, kí èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ lórí ìránṣẹ́ rẹ àti àwọn olùgbọ́ rẹ̀ kí wọ́n lè pasán pátápátá, kí gbogbo ògo sì lè jẹ́ tìwọ Ọlọ́run, káwa ènìyàn rẹ lè di alábùkún fún. Ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà. Àmín. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú àkókò yìí. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Àkókò COVID-19 ńlá tún wà yìí. Àìsàn tí ò gbóògùn. Lórúkọ Olúwa, a ò ní bá wọn nípìn nínú rẹ̀. Lábẹ́ bó tilẹ̀ wù kí àìsàn náà ní agbára tó, àtèmi àti ẹ̀yin, ìdílé yín àti ìdílé mi, lórúkọ Olúwa, a ò ní jogún àìsàn yìí, kò sì ní lágbára lé wa lórí. Ọkàn wa ó sì balẹ̀. Gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ yìí tí mo kà sí wa létí, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run láti ka ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Genesis orí 3 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 4 ó lé ní 20 tí ó kà báyìí pé Ádámù sì pe orúkọ aya rẹ̀ ní Éfà nítorí òun ní í ṣe ìyá alààyè gbogbo. Àti fún Ádámù àti fún aya rẹ̀ ni Olúwa Ọlọ́run dá ẹ̀wù awọ ó sì fi wọ̀ wọ́n. Olúwa Ọlọ́run sì wí pé, wò ó, ọkùnrin náà dàbí ọ̀kan nínú wa láti mọ rere àti búburú. Jẹ́ nísinsìnyí kí ó má bàa na ọwọ́ rẹ̀ kí ó sì mú nínú èso igi ìyè pẹ̀lú, kí ó sì jẹ kí ó sì yè títí láé. Nítorí náà Olúwa Ọlọ́run lé jáde kúrò nínú ọgbà Édẹ́nì láti máa ro ilẹ̀ nínú èyí tí a mú jáde wá. Bẹ́ẹ̀ li ó lé ọkùnrin náà jáde, ó sì fi àwọn kérúbù àti idà náà dé ìhà ìlà oòrùn Édẹ́nì tí jù káàkiri láti máa ṣọ́ ọ̀nà igi ìyè náà. Ọ̀rọ̀ Ọlọ́run ni o gbọ́ yìí. Àdúrà mi sí ìwọ olùgbọ́ yìí ni pé Ọlọ́run ò ní lé ọ jáde kúrò níwájú rẹ̀. Kí ló máa ń fà á kí ọ̀rọ̀ ènìyàn ó tó já sírù nǹkan yìí? Kọ́lọ́run tó lè léèyàn jáde kúrò ní iwájú rẹ̀. Ẹ má gbàgbé o, níbi tí mo kà yìí, Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa nínú ìwé Genesis pé Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ọlọ́run fi wọ́n sínú ọgbà dáradára tá à ń pè ní ọgbà Édẹ́nì. Ohun gbogbo tí wọ́n nílò láti mú kí ayé wọn lè máa tẹ̀síwájú ló ń bẹ nínú ọgbà yìí. A pè ọgbà yìí ní ọgbà ìtura. Wọ́n sì ń gbé níbẹ̀. Nígbà tí Ádámù nìkan tó dá wà, inú ọgbà yìí ló ń gbé.
nígbà tí Ọlọ́run ṣe ẹnìkan bí irú rẹ̀ fún, ìyẹn ni pé nígbà tí Ọlọ́run mú egungun ìhà rẹ̀ tó fi mọ obìnrin, tí Ádámù tún sọ lórúkọ pé obìnrin ni eléyìí nítorí egungun nínú egungun mi ni, àwọn méjèèjì dìjọ ń gbé nínú ọgbà yìí, kò lè sí wàhálà. Ọlọ́run á máa dìgbà sọ̀kalẹ̀ sínú ọgbà yìí láti máa farahàn wọ́n á jọ máa dọ̀wẹ́kẹ̀, inú Ọlọ́run á dùn, ayọ̀ àwọn náà kún. Báyìí ni wọ́n ṣe ń gbègbè ayé wọn tí wọ́n ń tẹ̀síwájú. Ṣùgbọ́n lọ́jọ́ àfiyèsí kan, ó ní èṣù wọnú ejò, ó sì tọ̀ Éfà lọ. Ó béèrè lọ́wọ́ Éfà wípé ní gbọ́ lóòótọ́ ni gbogbo èso tí ń bẹ nínú ọgbà yìí lọ́lọ́run pàṣẹ pé kẹ́ máa jẹ. Éfà ní rárá o, Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ èso nínú ọgbà yìí, ṣùgbọ́n ó sọ wípé a gbọ́dọ̀ jẹ ọ̀kan débi pé ó là gbọ́dọ̀ fọ́ọ̀kan débi pé a jẹ. Èso wo ni? Èso ìmọ̀ rere àti ìmọ̀ búburú ni. Ó ní ọjọ́ tá a bá jẹ kíkú ni a ó kú. Ejò sọ fún Éfà wípé irọ́ ni Ọlọ́run ń pa, ẹ ò ní kú kíkú kankan bí kò ṣe pé ẹ ó yè, láì mọ̀ wípé ohun tí Éfà ò mọ̀ èṣù ti mọ̀ ṣáájú. Èṣù mọ̀ wípé tí wọ́n bá jẹ èso yẹn kìí ṣe gbì lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n kú, ṣùgbọ́n wọ́n kú nípa ti ẹ̀mí. Ìpínyà ó dé bá àwọn àti Ọlọ́run. Ohun tí Sátánì sì ń fẹ́ nì. Ẹ má gbàgbé ìgbésẹ̀ tí Sátánì gbé tí Ọlọ́run fi lé kúrò níwájú ara rẹ̀, tó fi lé wá sínú ayé, tó sọ pé ègbé ní fún ayé torí pé a lé olùfisùn sínú rẹ̀. Èṣù ti kúrò níwájú Ọlọ́run. Ajégbodò ní Yorùbá máa ń wí, a máa wá ẹni kúnra. Èṣù ń fẹ́ àwọn tí wọ́n dìjọ máa gbé papọ̀, tí wọ́n jọ di ọ̀tá Ọlọ́run. Nípa eléyìí, Sátánì kò ní èrò rere sí ìran ènìyàn. Eléyìí ló sọ fún Éfà. Éfà kọsẹ̀ nípa jíjẹ èso yìí, ojú rẹ̀ là, ṣùgbọ́n Ọlọ́run ò sọ̀rọ̀ nítorí pé kìí ṣe Éfà ló bá sọ̀rọ̀. Ó ń wò bóyá ńgbà tọkọ rẹ̀ tí ò sí ní ibi tí ó wà yẹn kó tó di pé èṣù tán jẹ yẹn nípasẹ̀ ejò, bóyá yóò gbà sí lẹ́nu àbí ò ní gbà sí lẹ́nu. Ọlọ́run á máa fún wa ní oore ọ̀fẹ́, á fún wa láǹfààní, á fẹ́ ká kọ́kọ́ mọ òun, á wá fi wálẹ̀ láti máa gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan, láti máa gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ̀. Nígbà tí Ádámù dé, ìyàwó rẹ̀ fi èso yìí lọ̀ láì bí Ọlọ́run, ó sì gba èso náà lọ́wọ́ rẹ̀, ó jẹ. Ìgbà náà lójú tiẹ̀ náà là. Nígbà yìí ni Ọlọ́run wá bẹ̀ wọ́n wò ní ìrọ̀lẹ́ ọjọ́. Àwọn méjèèjì ti wá ewé ọ̀pọ̀tọ́, wọ́n ti gán, wọ́n fi bo ìhòhò wọn. ń gbọ́, ṣé eléyìí ni ògo Ọlọ́run tó bò wọ́n tẹ́lẹ̀? Nígbà tí Ọlọ́run farahàn, ó ní Ádámù níbo ló wà? Ó ní mo gbóhùn rẹ bàbá, ẹ̀rù bà mí. Ó ní kí ló ń bà ọ́ lẹ́rù, sóun bẹ̀rù tẹ́lẹ̀ ni? Ó ní nítorí pé èmi kíyèsí pé mo wà ní hòhò ni. Ó ní kí ló fi hàn ọ́ pé hòhò ló wà? Àbó ti jẹ nínú èso tí mo pàṣẹ tí mo ní kó má jẹ? Ó ní arábìnrin ló fi fún mi. Àwáwí wá wọlé. Kàkà kí Ádámù sọ pé mo ti jẹ, dáríjì mi, ẹ̀rù bà mí nígbà tí mo gbóhùn yín, ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí í ṣe àwáwí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé tó lè lé àwa náà kúrò níwájú Ọlọ́run, òun náà ni ká ṣe lòdì sí ìfẹ́ rẹ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí ètò kan mú ètò òun ní wọ́n sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀ bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Bíbélì sọ fún wa wípé Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì ní òfin tí yóò máa darí wọn nígbà tí wọ́n bá dé ilẹ̀ ìlérí. Ní òkè Sínà ló ti sọ òfin yẹn kalẹ̀ nípasẹ̀ Mósè láti jẹ́ kí wọ́n mọ ìfẹ́ òun Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ló sì jẹ́, bẹ́ẹ̀ náà ni òfin yẹn náà ló ti di mímọ̀ fún àwa náà lónìí. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tí mo gbé lọ́wọ́ yìí, ó ní òfin Ọlọ́run. Gẹ́gẹ́ bí Jóṣúà orí 1 ẹsẹ̀ 8 ti sọ wípé nínú rẹ̀ ní á yẹ ká ti máa ṣe àṣàrò lówùúrọ̀, lọ́sàn-án àti ní alẹ́, ká lè mọ ìfẹ́ Ọlọ́run ni. Tí àwa bá ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ohun àkọ́kọ́ ni wípé a ó mọ ìfẹ́ rẹ̀. Ohun èkejì ni wípé
ìmọ́lẹ̀ rẹ̀ yóò tàn sínú ayé wa. Ohun ẹ̀kẹta ni wípé a ó lè mọ̀ bí a ó ṣe máa gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ̀ tá ò fi ní di ọ̀tá ẹ̀. Níbí yìí a rí i pé a lé Ádámù àti Éfà jáde kúrò níwájú Ọlọ́run àti ẹnu ọ̀nà ibi tí ìtura lè dé bá wọn yẹn a lé wọn sí ibi ilẹ̀ tá a ti mú wọn jáde láti máa ro ó. Nígbà tí ènìyàn bá lè kúrò níwájú Ọlọ́run, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé èṣù ni ó máa ṣàkóso rẹ̀, èṣù ni ó máa kọ́, ni ó máa tọ́, ni ó máa fi òye tiẹ̀ yé. A kúrò níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe ṣẹlẹ̀ sí Ádámù, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò sì ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni tí ò bá rí Ọlọ́run gẹ́gẹ́ bí adẹ́dá àti aṣẹ̀dá rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àkókò oore ọ̀fẹ́ la tún wà yìí, ètò oore ọ̀fẹ́ tí ọjọ́ òní lẹ̀ tún gbọ́ yìí. Arákùnrin àti arábìnrin, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé tí ìwọ náà bá lè ṣàwárí Jésù, ẹni tí Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀, tí ó rán nítorí kí ìwọ àtèmi ká lè tún mọ̀ ọ́ sí, ó rán láti lè mú wa padà lọ sínú àgbàlá ìtura yẹn gangan, níbi tí a ti lé wa jáde yẹn. Tó o bá lè fi ayé rẹ fún Jésù lónìí, ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ìṣòro ayé rẹ yóò dópin? Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé Ọlọ́run yóò tún ìpìlẹ̀ ayé rẹ ṣe? Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé gbogbo kò ṣeé ṣe á di ṣíṣe? Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ìtura yóò dé bá ayé rẹ? Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé gbogbo àdáwọ́lé rẹ yóò sì máa yọrí sí rere? Ó bẹ̀rẹ̀ sí í so èso ayọ̀, nítorí wípé láìsí Jésù nínú ayé rẹ o ò lè ṣe ohunkóhun. Ṣùgbọ́n nígbà tí agbára rẹ bá wọnú ayé rẹ, nígbà náà ló tó di ọ̀rẹ́ Ọlọ́run, nígbà náà ni ìlérí rẹ̀ yóò tó tẹ̀síwájú, nígbà náà ni ògo rẹ̀ yóò tó farahàn. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ni wọ́n ti sọ ògo yẹn nù, ọ̀pọ̀lọpọ̀ lónìí ni wọ́n ti sọ ìwàláàyè Ọlọ́run nù. Nítorí kíni? Nítorí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ máa ń ba tènìyàn jẹ́ ni, ó máa ń sọ ènìyàn di ọ̀tá Ọlọ́run ni, ó máa ń léèyàn jáde kúrò níwájú Ọlọ́run ni. Tó o bá lè jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ lónìí nípasẹ̀ Jésù Kristi, tó o sì kọ̀ ọ́ sílẹ̀, wàá rí i pé wàá tún di ọ̀rẹ́ Ọlọ́run padà. Ibi tá a ti lé ọ jáde yẹn, a ó dá ọ padà bọ̀ sípò. Gbogbo ohun tó ti nù ọ́ ní rere yẹn, a ó tún dá padà, a ó tún kó lé ọ lọ́wọ́. Ó máa yin Ọlọ́run, ó máa gbórúkọ rẹ̀ ga, wàá sì ra àánú gbà. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ọ̀rọ̀ yìí kò ní lọ lásán nínú ayé rẹ. Tẹríba, jẹ́ ká gbàdúrà. Àpáta ayérayé, ọba àwọn ọba àti olúwa àwọn olúwa, a dúpẹ́ fún ọ̀rọ̀ ìyè yìí, nítorí pé ẹ̀yin ní ọ̀rọ̀. Etí tó gbọ́ ọ̀rọ̀ yín lónìí, Olúwa jẹ́ kí wọ́n ó yè. Gbogbo ibi tí ìgbé ayé wọn ti ń pè fún àtúnṣe, ẹ̀mí mímọ́ bá mi ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè gbé ìgbésẹ̀, kí wọ́n ṣàtúnṣe, kí wọ́n lè dá wọn padà sọ́dọ̀ ìwọ tìkálára rẹ. Gbogbo ìlàkàkà rẹ náà ni pé kájọ máa gbé títí láé. Agbára tí wọ́n fi lè ṣe ìfẹ́ rẹ, tí ìwọ Olúwa ó sì fi dá sọ́rọ̀ ayé wọn, tó fi mú wọn padà bọ̀ sípò. Olúwa kó gbé wọ̀ wọ́n, ayérayé kó gbé wọ̀ wọ́n, ẹ̀mí mímọ́ ràn wọ́n lọ́wọ́. Jẹ́ kí iye wọn ṣí o, jẹ́ kí iye wọn ṣí, má jẹ́ kí wọ́n gbọ́rọ̀ náà lásán. Ògo ni fún orúkọ rẹ. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ kú ìfarabalẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run èyí tẹ́ ń fi ìgbà gbogbo gbọ́ yìí. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹ̀mí èṣù kò ní sa ọ̀rọ̀ náà jẹ́ kúrò lókàn àyè ẹnìkọ̀ọ̀kan yín. Bí ẹ ti wá ń gbọ́rọ̀ yìí, ẹ wo abẹ́ ibi tẹ́ ń wò yẹn gangan, ẹ rí àmì méjì, wọ́n kọ̀ọ̀kan subscription síbẹ̀. Ìyẹn ni pé tó o bá tẹ àmì yẹn, a ó jọ máa gbádùn Jésù Kristi, a lè jọ máa tẹ̀síwájú, a lè jọ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tó sì kejì níbi tí a fi àmì ago yẹn sí, èyí tí ó máa rán ọ létí láti ìgbà dé ìgbà, ní àkókò dé àkókò, nígbà tí àwọn ètò yìí ó máa wá sáyé. Mo gbàdúrà ní orúkọ Jésù, nígbà tó ń ṣe bẹ́ẹ̀, wàá rà àánú tó tayọ gbà. Ẹ ṣé, Olúwa yóò bùkún yín.